ìròyìn jákèjádò. Eze wá ọ̀rẹ́kùnrin lọ ló bá kó sí páńpẹ́ o. Arábìnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Promise Eze ni àwọn ọlọ́pàá gbà kalẹ̀ lọ́wọ́ àwọn agbénipa tó tàn lọ sí ilé ìtura o. ẹni ọdún 25 ni Promise Eze. Orí ìtàkùn ayélujára ni Promise ti pàdé Michael. ọ̀rọ̀ ìfẹ́ wọn wọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi lọ pàdé rẹ̀ nílé ìtura kan tó wà ní Àbújá. ọgbọ̀njọ́ oṣù Ṣẹrẹ tó kọjá yìí ni Promise lọ bá Michael nílé ìtura náà ní nǹkan bíi aago 7 àárọ̀. nígbà tí Promise wọ yàrá tọ̀ Michael, ọ̀rọ̀ bẹ́yìn yan o. àṣé Emmanuel Okoro ni orúkọ ọmọkùnrin yìí tó pe ara rẹ̀ ní Michael fún o. agbénipa sì ni Emmanuel. ó fi àáké halẹ̀ mọ́ Promise, ó dè mọ́ orí àga pẹ̀lú ọwọ́ rẹ̀ lẹ́yìn, ó sì fi aṣọ dí i lẹ́nu. ojú rẹ̀ náà ló ṣe ń pa àwọn yòókù rẹ̀ lórí aago pé ó ti wà ńlẹ̀ o. orí Promise tó máa kó yọ ló ní kí Emmanuel lọ pàdé èèyàn ní ìsàlẹ̀ níta. àsìkò yìí ni òṣìṣẹ́ ilé ìtura kan lọ kọ ilẹ̀kùn wò láti tún yàrá náà ṣe. nígbà tí kò gbóhùn kankan ló bá ṣílẹ̀kùn. orí àga ló bá Promise pẹ̀lú ọwọ́ rẹ̀ lẹ́yìn tí ẹ̀mí rẹ̀ sì ti fẹ́rẹ̀ bọ́. ilé ìtura yìí ló ránṣẹ́ pé àwọn ọlọ́pàá, wọ́n sì tara ṣàṣà débẹ̀. àwọn ọlọ́pàá tú ọmọbìnrin sílẹ̀ o, wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn Wuse níbi tó ti lajú sáyé. Emmanuel ti kẹ́fìn àwọn ọlọ́pàá nígbà tó ń padà bọ̀ wá sínú ilé ìtura náà bó ṣe feré gé nìyẹn o, ó sì sá lọ tèfètèfè. ìgbà tí ara Promise yá ló ṣàlàyé pé Michael Prince ni Emmanuel pe ara rẹ̀ fóun o lórí ìtàkùn ayélujára, ó sì ní òṣìṣẹ́ iléeṣẹ́ epo rọ̀bì tó wà ní ìpínlẹ̀ Delta ni òun ṣe. kọmíṣánná ọlọ́pàá Àbújá Ọlátúnjí Dísù bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ yìí o. ó ṣe ìkìlọ̀ fún àwọn ọ̀dọ́mọbìnrin láti yẹra fún àwọn olólùfẹ́ òjijì lórí ìtàkùn ayélujára. wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá wí pé ìwádìí ń lọ lórí bí àwọn yóò ti mú Emmanuel tó di Michael òjijì o. ìròyìn jákèjádò.